fi dédé àsìkò yìí kí yín ní gbogbo ibi tí ẹ bá ti ń wò wá tẹ̀lẹ̀ tí ń gbọ́ wa. Ìgbìyànjú wa ò ní já sásán o. Ọba Èdùmàrè tí pín ẹ̀dá lérè yóò pín wa lérè, á jèrè iṣẹ́ wa láṣẹ Èdùmàrè. Kí nìkan tí a fẹ́ sọ fúnra wa dédé àsìkò yìí? A fẹ́ sọ̀rọ̀ nípa ìlara. Kí ni Yorùbá ń pè ní ìlara? Kí ló máa ń fa ìlara? Ta ló máa ń ṣe ìlara? Ta ni wọ́n máa ń ṣe ìlara sí? Òun náà ni àwọn nǹkan tí a fẹ́ yẹ̀wò. Ìlara. Ìta lè pè ní ìlara, ó ní ìgbà tí ẹ̀dá tó bá ń bínú ẹgbẹ́ ẹ̀dá rẹ̀ torí pé ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ṣe nǹkan rere. Ìlara, ó ní ìgbà tí ẹ̀dá tó bá mọ̀ọ́mọ̀ tó ń kórìíra ẹgbẹ́ rẹ̀ torí pé irú ẹ̀dá bẹ́ẹ̀ ó ń gbìyànjú láti máa ṣe nǹkan tó tayọ títí ẹ̀. Ìlara, ta ni wọ́n máa ń ṣe ìlara sí? Ẹ̀dá tó bá ń ṣe àṣeyọrí, ẹ̀dá tó bá ń ní tẹ̀síwájú, ẹ̀dá tó bá ń ṣe nǹkan rere, ó ní ẹ̀dá ènìyàn ni wọ́n máa ń ṣe ìlara sí. Kò sẹ́ni tí ò lè ṣe ìlara ènìyàn. Ọmọ ìyá èèyàn tí èèyàn jọ jáde láti ìlú kan náà tó jẹ́ pé ìyá kan náà ló bí yàn, a máa ṣe ìlara ènìyàn, a máa ṣe ìlara ẹni. Ẹni tá a jọ ṣiṣẹ́ papọ̀, tá a jọ wà lẹ́nu iṣẹ́, bóyá a jọ wà ní ipò tàbí ìpele kan náà, a máa ṣe ìlara ẹni. Bóyá ó wà ní ìsàlẹ̀ tó jẹ́ bí ọmọlẹ́yìn síyàn, a máa ṣe ìlara èèyàn. Ọ̀gá tó wà ní ìpele tó ga ju ti èyí táwa wà lọ, a máa ṣe ìlara ènìyàn. Ìlara tẹ́ ń wò yẹn, a máa jẹ́ kí inú ẹ̀dá ènìyàn kó máa bíyàn. Ọ̀dà, ẹ jẹ́ á tún ṣàlàyé báyìí. Ẹ lè rí ẹ̀dá tí kò dára fún, ẹ lè rí ẹ̀dá tí kò yẹ, ẹ lè rí ẹ̀dá tí kò ṣe nǹkan rere, ẹ lè rí ẹ̀dá tó wà lójú kan kí ènìyàn máa lara rẹ̀ torí pé kò ní láárí. Ẹ̀dá kì í lara ẹni tí ò bá ní láárí. Ẹ̀dá kì í lara ẹni tó bá ń ṣàṣetì. Ẹ̀dá kì í lara ẹni tí ò bá kú lójú kan. Ẹ̀dá kì í lara ẹni tí ò bá ní tẹ̀síwájú nínú ìgbésí ayé rẹ̀. Ẹni tó bá ní tẹ̀síwájú, ẹni tó bá ní ìgbéga, ẹni tó bá ń ṣe nǹkan rere, ẹni tó bá ń jẹ́ èèyàn, ẹni táyé ń fẹ́, òun ni ẹ̀dá máa ń lara rẹ̀. Kí la fi mọ̀ pé ẹ̀dá ń lara ẹ, pé àwọn kan ń lara ẹni? Bóòlù sì fẹ́ mọ̀ wípé àwọn kan ń lara rẹ? Wọ́n á máa sọ̀rọ̀ rẹ láìda. Wọ́n á máa sọ̀rọ̀ rẹ bíi kó kú kó kú. Wọ́n á máa sọ̀rọ̀ rẹ fún ẹ̀dá míì bíi kí ẹ̀dá tí wọ́n ń sọ̀rọ̀ rẹ fún yẹn bíi kó rí ẹ kó sì lagi mọ́ ọ lórí, kó pa ọ́. Wọ́n á máa sọ̀rọ̀ rẹ gbogbo, kò sí nǹkan tó o fẹ́ ṣe tó máa dá lójú wọn, ìlara ni o. Bó o gbégbèsè eléyìí, wọ́n á ní kò dáa, ìlara ni. Bó o ṣe nǹkan eléyìí, wọ́n á lò ṣe dáa, ìlara ni. Bó o kí wọn, wọ́n lò kí àwọn dáa, ìlara ni. Bó o bá tọrọ nǹkan lọ́wọ́ ẹ, bó o bá fún wọn, wọ́n ní òtó, wọ́n ní ìlara ni. Wọ́n lè sọ pé ó ń ṣègbéraga, ìlara ni jẹ́ bẹ́ẹ̀. Má wàá wò ó wípé ẹ̀dá ń lara rẹ, kó wá kó ìrònú yẹn, kó wá kó sọ́kàn. Tó o bá ti kó ìrònú pé ẹ̀dá ń lara, pé wọ́n ń ṣèlára, báwọn kan ń ṣèlára rẹ, tó o bá ti kó sọ́kàn, ọ̀rẹ́ mi, wọ́n ti fẹ́ mú ọ nìyẹn. Mo gbàdúrà pé ayé ò ní mú ọ. Gbogbo ìgbìyànjú ọ̀tá, gbogbo ìgbìyànjú onílà lórí ayé rẹ, ó máa jẹ́ sásán. Gbogbo èrò tí wọ́n ń rò pé kó o wá sísàlẹ̀, gbogbo èrò tí wọ́n ń rò pé kó o má pọ̀ lójú kan,
gbogbo èrò tí wọ́n ń wò pé kí gbogbo nǹkan tó bá dáwọ́lé kó má láṣeyọrí sí rere kó máa já sásán. Má wàá wò ó, má wo tí wọ́n ń ṣe, má wo ọ̀rọ̀ tí wọ́n ń sọ, má wo ìwà tí wọ́n ń hù. Wọ́n jẹ́ kí ìwà tí wọ́n ń hù, ìṣe tí wọ́n ń ṣe, ọ̀rọ̀ tí wọ́n ń sọ, wọ́n jẹ́ kó kó omi ìrẹ̀wẹ̀sì sí ọ lọ́kàn. Má wo bẹ̀, máa gbìyànjú, máa tẹ̀síwájú nínú ìgbésí ayé rẹ, torí pé dandan ni kí wọ́n lára rẹ torí pé o wà láyé, dandan ni kí wọ́n lára rẹ torí pé o ń jẹ́ èèyàn, dandan ni kí wọ́n lára rẹ torí pé o ń tẹ̀síwájú, dandan ni kí wọ́n lára rẹ torí pé gbogbo nǹkan tó ń dáwọ́ lé ó yọrí sí rere. Ẹ̀dá tó bá fà á tó ń fà ó lẹ̀dá máa ń lára. Èèyàn tó bá ń kànlẹ̀kùn tó bá ń ṣí ó lẹ̀dá máa ń ṣe lára rẹ̀. Ẹ̀dá tó bá ń béèrè tó dẹ̀ ń rí ó ní ẹ̀dá máa ń ṣe lára rẹ̀. Má wo tiwọn, tẹ̀síwájú nínú ìgbésí ayé rẹ. Mo sì gbàdúrà wípé ọba tó mú àwọn òjíṣẹ́ rẹ̀ tó mú wọn borí ìlara yóò mú wọn náà borí ìlara o. Ṣó o gbàgbé ìtàn àwọn kan nínú Bíbélì? Ṣó o gbàgbé ìtàn àwọn kan nínú Quran? Wọ́n sì lára wọn. Kí mú wá bí àpẹẹrẹ. Ṣó o gbàgbé ìtàn Ànábì Yusuf? Ṣó o gbàgbé ìtàn Jósẹ́fù nínú Báíbù? Ànábì Yusuf nínú Quran? Wọ́n sì lára rẹ̀. Ọlọ́run ọba dẹ́dàá, ọba àlékè ọlá tó ju gbogbo ẹ̀dá lọ, ó mú àwọn tí mo dárúkọ yìí, ó mú wọn borí. Ọba tó mú àwọn tí mo dárúkọ yìí borí, ọba tó mú Yusufu tó mú borí, ọba tó mú Jósẹ́fù tó mú borí, yóò mú wọn náà borí. Wàá ṣẹ́gun ọ̀tá, wàá ṣẹ́gun onílara, o sì ní wà lójú kan náà mọ́ láṣẹ Èdùmàrè. Tó bá gbádùn fídíò yìí, bá mi share rẹ̀ lórí social media rẹ, bá mi share rẹ̀ lórí Facebook, bá mi share rẹ̀ lórí Twitter, bá mi share rẹ̀ lórí WhatsApp, bá mi share rẹ̀ lórí YouTube. O lè kárí ilé, o lè kárí oko. Má rò ó, má wò ó páwọn ẹ̀dá kan ń ṣe lára rẹ. Tẹ̀síwájú nínú ìgbésí ayé rẹ. Mo sì mọ̀ wípé iwájú báyìí o ń lọ̀pọ̀ ẹ̀bì tí rẹ́ sí iwájú ló mọ̀ lọ. O ní wà lójú kan náà mọ́. Orúkọ tèmi ni Tajudeen Olówó Òkéré, ó ta sánsán oníròyìn Yorùbá. Èyí tí mo ní kí n sọ fún ẹ̀rẹ́ o, ọmọ tẹ̀síwájú, ò ní wà lójú kan náà mọ́. Láti iléeṣẹ́ Ó Ta Sánsán TV lórí YouTube, òun náà lẹ ti ń wò wá. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Gbogbo ibi tẹ́ ẹ ti ń rówó tẹ́ fi ń ra dátà tẹ́ fi ń wò wá. Àbùdí ìtọ́lọ́kun, àbùdí ìtọ́lọ́sà, ọba mi Èdùmàrè yóò bá mi fi ọ̀pọ̀ rọ́pò fún yín o. Ẹ̀ní wà nátì, ẹ̀ní táwọ́ ná, ẹ̀ní tọrọ jẹ láṣẹ Èdùmàrè. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá.